Ọmọ kan ló pè mí ní àná, ó ní Ayọ̀ Gold, ara yín ò yá, ẹ dẹ̀ post. Torí ẹ tí bá wà nílé náà tí mo sọ pé mò ń sinmi, iṣẹ́ náà la máa ṣe. Nǹkan tí mo fẹ́ sọ yìí, mo fẹ́ ká jọ gbé yẹ̀wò ni o. It is worth debating. So mo fẹ́ kí everybody contribute. Ẹnìkan ló pè mí ní kòpẹ́kòpẹ́ yìí, ó ní Ayọ̀ Gold. That person is a fan of my page and ó ní àríra rí o, but lórí page náà láti mọ́ra. Wọ́n dẹ̀ ti gbéṣẹ́ fún mi dáadáa, as in tí mo bá wọn ṣe advert ní dáadáa, and I've not seen him, we have not met, but integrity matters. So ibi tí mò ń lọ gangan kọ́ nìyẹn, ibi tí mò ń lọ ju pé wọ́n sọ pé post mi láàárọ̀ yìí mo ní ọba wàjà. Wípé kí ni mo mean? Mo ní ọba wàjà náà ni. Wọ́n ní no, wípé ọba tó wàjà pé ibo ta ló lọ pàdé. Kò kọ́kọ́ yé mi, mo wò pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. Wọ́n ní ọba wàjà kó yẹ kí n lù fún ọba tí kò bá ṣe ìṣẹ̀ṣe. Mo ní wait a minute, I don't understand. Wọ́n ní ọba tó bá jẹ́ ẹlẹ́sìn Kristẹni àti ọba tó bá jẹ́ ẹlẹ́sìn Islam, tí ọba yẹn bá papòdà, ní pé ta ló fẹ́ lọ bá. Tá bá ní ká sọ̀rọ̀ ní kí ni wín ọba wàjà, ká tú yẹ́bẹ́yẹ́bẹ́yẹ́bẹ́ gẹ́gẹ́ bí nǹkan tí ó túmọ̀ sí ní ilẹ̀ Yorùbá. Ọba ti lọ darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀. Àwọn baba ńlá rẹ̀, àwọn tí wọ́n tẹ ìlú yẹn dó, àwọn tí wọ́n kọ́kọ́ gorí àpèrè ìlú yẹn, àwọn tí wọ́n tún ti gorí ẹ̀ nígbà tí gbogbo àwọn ọba tó ti wàjà ni wọ́n sọ pé wọ́n lọ darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀. Ṣùgbọ́n tá bá sọ pé ká dálẹ̀ ká tún ṣà lóòótọ́, ṣé kábíyèsí tó bá jẹ́ pé Christian ni wọ́n àbí Muslim ni wọ́n, àwọn baba ńlá wo ni wọ́n fẹ́ lọ darapọ̀ mọ́ lóòótọ́? Ṣé àwọn ti Saudi ni àbí ti Israel? Nítorí pé àwọn baba ńlá tán tẹ ìlú kọ̀ọ̀kan dó, oníṣẹ̀ṣe ni wọ́n, òrìṣà ni wọ́n ń bọ. Ifá ni wọ́n fi tẹ ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan dó. Kábíyèsí tó bá sọ pé ti Ifá báwo, ẹni kó kúrò lórí àpèrè yẹn, kó pọ̀ síwájú, kó pọ̀ sókè lọ rajà, kó lọ síbi tí wọ́n ti fi bíbélì àbí kùránì tẹ ìlú kan dó, ibẹ̀ ló yẹ kó lọ dúró sí. Ṣùgbọ́n wọ́n ìgbà tó bá jẹ́ pé Ifá ni wọ́n fi tẹ ìlú Yorùbá kọ̀ọ̀kan dó, kábíyèsí tó bá wá jọba ní ilẹ̀ Yorùbá yẹn ò gbọdọ̀ sọ pé ti Ifá báwo. Ẹ jẹ́ wá padà síbi ọba wàjà. Ṣé ilẹ̀ Saudi ni ọba Mùsùlùmí, ọba tó bá jẹ́ ẹlẹ́sìn Mùsùlùmí ni nílẹ̀ Yorùbá tó bá wá kú, ṣé ilẹ̀ Saudi ló máa lọ? Èyí tó bá jẹ́ ẹlẹ́sìn Kristẹni nílẹ̀ Yorùbá tó dẹ̀ wà lórí àpèrè ọba, tóun náà bá papòdà, ṣé Israel ló máa lọ? Nítorí ẹni yẹn sọ pé àwọn ọba tó ti wàjà tó jẹ́ pé ẹlẹ́sìn ìbílẹ̀ ni wọ́n, tí kábíyèsí kan dẹ̀ bá sọ pé òun ò ṣe ẹ̀sìn ìbílẹ̀ nísìnyí pé kò dáa, pé ṣé wọ́n máa gbà sọ́dọ̀ ní àárín wọn? Ìbéèrè yẹn nìyẹn o. Pé ṣé wọ́n máa gba kábíyèsí yẹn sáàárín wọn? If a king has gone to meet his ancestors, the ancestors that believe in culture and tradition, and the particular king does not believe in culture and tradition, can he be able to meet his ancestors? Can they accept him? Or rather, he will go to Saudi Arabia or Israel? If truly ọba wàjà tó dẹ̀ jẹ́ ẹlẹ́sìn Kristẹni àti ẹlẹ́sìn Islam tó bá wàjà lóòótọ́, ibo ló ń lọ? Tó bá ti sọ pé òun ò fẹ́ nǹkan tó ń jẹ́ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, ẹgbẹ́ ibo ni kábíyèsí yẹn ń lọ? Is it going to be a loner or I don't know? Kò yé mi. Mi ò mọ nǹkan tí mo fẹ́ sọ fẹ́ nìyẹn, torí ẹ̀ mo ṣe wá béèrè lọ́wọ́ ẹ̀yin tèmi. What should I tell that person? That person, òun náà, ẹni yẹn náà ń wò mí ní presently, ẹni yẹn náà ń wò mí báyìí. Gbogbo nǹkan tẹ́ bá sọ ẹni yẹn ó máa ka. So that question is not rhetorical, it demands an answer. So kí ni nǹkan tí ibo la fẹ́ sọ pé kábíyèsí tó jẹ́ ẹlẹ́sìn Islam àti ẹlẹ́sìn Kristẹni tí wọ́n bá gbéṣẹ̀, ibo la fẹ́ sọ pé wọ́n lọ? Ṣé Israel ni àbí Saudi àbí àwọn baba ńlá wọn tí wọ́n ti sọ pé àṣà àti ìṣe táwọn yẹn nígbàgbọ́ nínú kò dáa?
ṣé àwọn yẹn máa fà wọ́n mọ́ra àbí wọ́n máa ta wọ́n nù? Ẹ jọ̀ọ́ mo need answer torí mo fẹ́ sọ fún ẹni yẹn. Kíni yẹn ó pakasọ, ó kọjá òye mi. Mo mọ̀ pé àwọn olóye wà níbí báyìí tí wọ́n lè bá mi tú yẹ́bẹ́yẹ́bẹ́. Ẹ mọ̀ mélòó lọ́jọ́ orí tèmi, ọmọdé ni mí torí ẹ ni mi ò ṣe lè, ni mi ṣe lè dá ẹni yẹn lóhùn. Ẹ gbọ́ tó bá bá wàjà, ibo lọ bá ń lọ ní ìsìn? Mo pé nígbà yẹn tó bá bá wàjà, a máa wò pé ó lọ bá àwọn baba ńlá rẹ̀. Nísìnyí, tó bá Kristẹni àti ọba Mùsùlùmí bá wàjà, àwọn wo ló fẹ́ lọ bá? Ìbéèrè yẹn ni ìyẹn. Ṣé ilẹ̀ Saudi ni wọ́n ti máa welcome ẹni àbí ilẹ̀ Israeli àbí lọ́dọ̀ àwọn baba ńlá wa tí wọ́n ti wà níbi tí wọ́n wà? Ṣé mọ̀ pé ìgbàgbọ́ Yorùbá ni pé àwọn èèyàn tún máa padà wá. Àwọn èèyàn ò kí ń kú, wọ́n máa padà. Mọ̀ pé ìgbàgbọ́ Yorùbá ó yàtọ̀ sí gbogbo ìgbàgbọ́ ìgbàlódé. Àwọn baba ńlá wọn tí wọ́n ti wà níbí kan, ṣé wọ́n máa gbà kan darapọ̀ mọ́ wọn? Ọláídé lèmi ń jẹ́ aya góòlù baba òrùka, èmi akọ̀ròyìn sí nǹkan tí olówó náà lòdì sí iṣẹ́ ọ̀fẹ́. Iṣẹ́ ọ̀fẹ́ ò mà kí ń yà, ó dọ̀la. Ọlá tẹríyàn ò kí ń tàn, màá tún ló dọ̀la. Tó bá yá ẹni, á ní wá bí aya góòlù ló fẹ́ gbá. Ẹ ṣe sọ̀rọ̀. Business progress when relative pays. Ẹ gbọ́, ibo lọ bá ń lọ? Ọba tó wàjà tí ó gbàgbọ́ nínú ìṣẹ̀ǹbáyé ilẹ̀ Yorùbá tó dẹ̀ fẹ́ lọ bá àwọn bàbá tó ṣe ìṣẹ̀ǹbáyé, ibo ni wọ́n ń lọ? Ṣé wọ́n máa gbà? Ṣé àwọn tí ìṣẹ̀ǹbáyé ilẹ̀ Saudi náà máa gbà ni àbí àwọn tí ìṣẹ̀ǹbáyé ilẹ̀ Israeli? Nítorí that word ìṣẹ̀ǹbáyé ó máa ń sín àwọn èèyàn ní. Ìṣẹ̀ǹbáyé bá ṣe dálẹ̀, bá ṣe tẹ ilẹ̀ kọ̀ọ̀kan dó, òun ni ìṣẹ̀ǹbáyé wọn. Wọ́n ní ìṣẹ̀ǹbáyé wọn nílẹ̀ Saudi, wọ́n ní tiwọn nílẹ̀ Kristẹni. Ṣùgbọ́n àṣà wa kì í mú ìwà tẹni ẹlẹ́ni ní yá wa lára. Nígbà tí wọ́n pọ́n tiwọn lé tí wọ́n gbé fún wa, ṣe bóun la ṣe gbà. Títí yín yẹn, òun ni ẹ wá ń ta dànù. Òyìnbó ò jẹ́ fáráò pajú, kó lóun fẹ́ dúdú kó ní ṣẹlẹ̀, ṣe bẹ́yìn ní báàrí ń yọ lẹ́nu. Àpọ̀n tí ó yọ̀ lẹ́ ń gbé kaná, very sorry o, káre Àyìnlá Ọmọwúrà. Ìbà ebè èèyàn, ìbà Ọlọ́run. Ọláídé yín náà kúkú ni ọmọ oníje wọn, ọmọ olójúgbe, ọmọ olúlólé àyíká. Ẹni pèpèkù látàkù kó máa ní bá gbèjè wọn, ọmọ olójúgbe mi, ọmọ alákẹ́jọ bí ọmọ wómù 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 lóró ké ọmọ orò yìí kó yànmù 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 yànmù. Ọkà àkókò ni wọ́n ti fẹ́ mi o, àwọn ọmọ ẹkùn tó gbórí òkè lé téńté. Láyé nǹkan lè gbójú gbóyà kó lọ bẹ́kùn ní bùbá ọjẹ́ irú dùn wá wulẹ̀ dé ní ẹ̀bùrà ni. Ibo lọ bá ń lọ? Ọba wàjà, ọba lọ darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀. Ṣé àwọn bàbá ìmáàmù ni ọba lọ darapọ̀ mọ́ ni àbí àwọn bàbá bíṣọ̀bù? Àbí àwọn baba ńlá ọba tí wọ́n tẹ ilẹ̀, tí wọ́n tẹ ibi tó jọba sí, tí wọ́n tẹ̀ dó? Ire o, ẹ̀kú níyà wí. Ṣùgbọ́n àwí tiwa, Olódùmarè ló ń ṣọ́ àwa. Ó dàbọ̀.